lọ́jọ́ tó bọ́ lásìkò mi wá sí i. ọmọ bọ́lá òdèlé ayé. àfi ká forin kí orin. onílé láàánú ní gbọ́ngàn nù. aláwìyé báwo bá fi ìlú kí ìlú. ayé gbọ́kọ̀ọ́rùn wọn kò ì pé rárá ẹgbẹ̀lẹ́ mi ká lọ sí Jẹ̀bú. sílé Àyìndé ọba orin. ẹgbẹ̀lẹ́ mi ká lọ sí Jẹ̀bú. sílé Àyìndé bàbá orin. ẹgbẹ̀lẹ́ mi ká lọ sí Jẹ̀bú. sílé Àyìndé ọba orin. ká tún lọ bá wọn jó mùkúlùmù kẹ Aláyìndé ló tún lé lọ́dún. ká tún lọ bá wọn jó mùkúlùmù kẹ Aláyìndé ló tún lé lọ́dún. ìgbà òwúrọ̀ yìí ti dá ọ̀sán lè lò lọ́wọ́lọ́wọ́. ìgbà òwúrọ̀ yìí ti dá ọ̀sán lè lò lọ́wọ́lọ́wọ́. ọmọ Bọ́lá Aláyìndé kẹtù ṣọ̀pọ̀ ọdún láyé. ọmọ Bọ́lá Aláyìndé kẹtù ṣọ̀pọ̀ ọdún láyé. ẹ bá mi kó ohun ta Aláyìndé mọ́ jẹ́ jù wá kíákíá. ẹ bá mi kó ohun ta Aláyìndé mọ́ jẹ́ jù wá kíá mọ́ sá. àwíyé alálùbáríkà àmọ́dá mo fẹ́ gbọ́ kẹ̀kẹ́ ìgbà. nítorí bàbí Àyìndé. aláwìyé bàbá ọba mo fẹ́ gbọ́ kókókó igi. nítorí bàbí Àyìndé. iṣẹ́ kẹ̀kẹ́ máa ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. nítorí bàbí Àyìndé. alágòógò máa ró kọ̀ọ̀gó. nítorí bàbí Àyìndé. oníbàtà máa dún pọ̀nlápọ̀nlá. nítorí bàbí Àyìndé. olómi èlé máa dún kẹ́kẹ́kẹ́ o. nítorí bàbí Àyìndé. òkú ewúrẹ́ nílẹ̀ kíkíkí. nítorí bàbí Àyìndé. onídùúrù jẹ́ ní ìtọ́wọ́ yá. nítorí bàbí Àyìndé. ẹni yíyún fún bàbá aláàfíà fàyìndé. alẹ́kùnrin dáradà pọ̀mọ́pọ́lá ọmọ pẹ́ láyé nítorí kò sóhun méjì mọ́. àdúrà ní ká máa tọrọ fún. ó máa ṣe rá àpàdà sí ìgbà àpàdà sí burúkú láyé. nítorí kò sóhun méjì mọ́. àdúrà ní ká máa tọrọ fún. àdúrà mi sì Àyìndé Adé. bámi ajíwàsí araba ń bí ọmọ ojúṣe àgbọ̀lá níjẹ̀bọ́dé o ọlọ́dàkùn máa máa jẹ́ ṣọ́ọ̀kù. bàbá káfọ̀ igbó kò tó wọ̀ láyé ìjàmbá má ṣe yín karùn-ún má ṣe yín wọ́n ti wá ń dára kò dára mọ́ ọlọ́run má máa fi kàn yẹ ṣáàmì. bámi ẹ̀bùn olódà tó gba ètò yìí náà fún tọjọ́ bí ẹ̀ araba ń bí aṣíwájú Bọ́lá Àkànbí wọlé láàrẹ orílẹ̀-èdè Nàìjíríà lójú ẹ̀mí ẹ̀ ọ̀pọ̀ ló já sí àmúdáwà ṣùgbọ́n. ire wọlé dé Àkànbí di pírẹsidẹ̀ntì. Àyìndé ọlọ́run ló dá láyọ̀fẹ́ ọlọ́run ló ṣe ní ìfẹ́ ẹni ọlọ́run bá sì ti ń fẹ́ òdìtú láti kéèyàn bá fẹ́. ọlọ́run ló dá láyọ̀fẹ́ ọlọ́run ló ṣe ní ìfẹ́ ẹni ọlọ́run bá sì ti ń fẹ́ òdìtú láti kéèyàn bá fẹ́. ẹ̀dá àbàkọ́ tí ò bá fẹ́ ẹ̀dá àbàkọ́ tí ò bá gbà bá fọ́ ọlọ́run lórí Àyìndé ẹ má dá lẹ́kùn yóò gbà kó dóró. ọlọ́run ló dá láyọ̀fẹ́ ọlọ́run ló ṣe ní ìfẹ́ ẹni ọlọ́run bá sì ti ń fẹ́ òdìtú láti kéèyàn bá fẹ́. Ọlásùnkàn mi. kẹ́ ẹ máa rọ lápá kẹ́ ẹ máa rọ lẹ́sẹ̀ kàláyìndé wá sí mi má padà dìbà ní wọlé. ẹ máa rọ lápá ẹ máa rọ lápá ẹ ọ̀gbọ́n bá máa wọn. rọ lẹ́sẹ̀ máa rọ yín lẹ́sẹ̀ Àyìndé wá sí mi má padà dìbà ní wọlé. Amọ̀dá orí kì í fọ́jú ata ẹ̀dọ̀ kì í dùn bí òtútù kì í mẹ́ja lálẹ́ odò ẹyẹ kì í tijú àti fò kì í fòkò forí sọ́jí bàbá mi ká ẹ̀ máa mọ̀ níra àlékún àlàáfíà gbogbo gbàgbọ́ òtún yín o. gbogbo ìgbà kára ó tún yín gbẹdẹmukẹ́. gbogbo ìgbà kàrà òtún yín gbogbo gbẹdẹmukẹ́. ìgbà kára ó tún yín gbẹdẹmukẹ́. Àṣìyá Abdul Wasiu olùgbàyè aṣọ ìlú nìyí ọgbọ́dọ̀ yá ìkìlá nìyí ọgbọ́dọ̀ wọ́n àràbà nìyí. ọgbọ́dọ̀ káyé àdùwà sí olùgbàyè o orúkọ lọ́rọ̀ yín o ọba tó pẹ́ àtìpà nìyín ọgbọ́dọ̀ kú fìtílà nìyín. àwọn lórí ìmọ̀lẹ̀ ńlá ìwọ̀kùn ìràwọ̀ ńlá ọgbọ́dọ̀ já ikú rẹ̀ ò dáa lásìkò yìí ó ikú yìí ò dáa lásìkò
for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.